kànnàkànnà ṣe tá à ń lo obì olójú mẹ́ta fún tá à ń lo àdí fún tá à ń lo epo fún tá à ń lo òrí fún tá à ń fatare kún ẹ rí i pé ètò tá a ṣe gbẹ̀yìn a sọ̀rọ̀ lórí wípé n tá a fi kànnàkànnà ṣe pọ̀ ara àwọn iṣẹ́ tá a tó fi kànnàkànnà ṣe rèé iṣẹ́ kànnàkànnà pọ̀ à ń lò fún mọ̀lẹ̀ à ń lò fún ẹ̀yọ́nú à ń lò fáṣínà bí a bá ṣe fẹ́ lò sí àwọn èròjà tá a bá kó sí ní ó determine tíṣẹ́ yẹn bá dé irú iṣẹ́ yìí níṣẹ́ ẹ̀yọ́nú ayé ni òun lẹ̀ ń wò ó ẹ rí i wípé lọ́tùnlọ́tùn láṣọ ọ̀yẹ̀lẹ̀ lọ́tùnlọ́tùn láṣọ ayẹ́ ni ó yẹ bá ń fi àwọn ìyọnú ayé tó kàǹkà àwọn ìyọnú ayé tó kàárù àwọn ìyọnú ayé tí yóò máa lò tí ó sì máa dúpẹ́ fọ́lọ́run àwọn ìyọnú ayé tọ́nà ó sì máa ṣí. bá ń fi bíléèdì gé bá ń fi gé báyìí. bá ń gba bíléèdì yẹn méjì. àwọn ìyọnú ayé tó confam ni tó bá ń sọ fún ọ pé má dára rẹ láàmú tó o bá ti rógùn tó jẹ́ kì í ṣeré ọ̀yà gba àwọn òbí òwú yìí. ṣe ti rí ṣe ti rí àwọn ìyọnú ayé tó kàǹkà nù tá a bá sọ fún ọ pé ní tí mo jogún lọ bàbá mi Edward pọ̀ ẹlòmíràn mọ́ ni ó ṣe wá jẹ́ pé ń pariwo bàbá rẹ̀ báyìí wọ́n lẹ́ni bá máa yí wúrà òun là á tà fún obì olójú mẹ́ta ni sẹ́ẹ̀rì obì olójú mẹ́ta ni. wọ́n fi sọ́lítèbù dí ni kọ́ wọ́n bá yọ sọnù tọ̀dọ̀ ẹlòmíì tó lè mọ̀ pé sẹ́ẹ̀rì ení èjì ẹ̀ta á dà sí báyìí ṣètìrì tó ń dà sí báyìí obì olójú mẹ́ta mẹ́ta ṣètìrì 1 2 3 á tún dà sí. ṣètìrì obì olójú mẹ́ta mẹ́ta nù ẹ rí i wípé apá láwẹ́ á wàá mú àtàrí mẹ́ta 3 alligator pepper á dà sí ògùn ti dé òrí nì téèyàn tọ́lọ́n bá níyàn bá oògùn tó jẹ́ pàdé èèyàn ní dààmú nínú ayé púpọ̀ ọ̀bẹ ló yẹ ká lò ṣùgbọ́n òfin Facebook ní ìsìn wọ́n lè ní a lo ọ̀bẹ wọ́n lè tún sanction page èèyàn ìdí náà tó fi jẹ́ wípé síbí là á lò sẹ́rì á sọ sí yes ìyá máa jẹ òrí o ẹlòmíì tún lè máa bí mí léèrè wípé kí ni à ń fi òrí ṣe á parun lórí sórí
Ògún dé sẹ́rí jẹ́rí pé òrí la ti kó sí òun àdínì àdí dúdú rè ṣẹ́tìrì Ògún dé àwọn ìyọnu ayé tó kàǹkà òun lẹ̀ ń wò epo pupa ni ṣẹ́tìrì epo pupa ni. Ẹlòmíì wò pé kọ̀ǹkọ́sàn wà là ń ṣe yìí ara àwọn iṣẹ́ tí yẹn ń lò nù jẹ́ pé àyè ọmọ fẹ́ yàn ọ̀nà ọmọ ṣí ọ̀nà ọmọ là ọmọ rí nǹkan ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ torí tẹ́yọ̀nù bá ń bẹ lára èèyàn èèyàn mọ yìí o gbogbo ibi tó bá ń dé báyìí táyé bá ń fẹ́ ọ̀gbọ́n ni àfẹ́kálò láráyé fẹ́ràn àfẹ́ná àrànkáyé lòórùn ràn ara àwọn iṣẹ́ òun ni ara àwọn iṣẹ́ bí òòrùn bá fi ojú kan òrí yíyọ́ ní yọ́ bí òrí bá sì fojú kan òòrùn yíyọ́ ní yọ́ ara àwọn iṣẹ́ òun ni ẹ rí i pé a ti fi kánnakánná tẹ́lẹ̀ obì olójú mẹ́ta mẹ́ta àdásì òrí àfilé lórí atare mẹ́ta àdí àti epo pupa Ògún bá dé ṣe rí èèyàn nílò iṣẹ́ yìí kọ́ mọ́ dúpẹ́ fọlọ́run èèyàn nílò iṣẹ́ yìí kọ́ náà mọ́ sí fún un èèyàn nílò iṣẹ́ yìí kọ́ mọ́ rí nǹkan ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ kọ́ mọ́ rí ṣẹ̀múra lé nọ́mbà tẹ́ pè mí sí 08030456383 08030456383 08030456383 fẹ́yìn tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa ẹlòmíì lè mọ̀ wò pé ìwòlù bàbá Fágbéoró ń dín ẹ̀yọ́nú ayé nu ẹ follow wa lórí YouTube ẹ follow wa lórí TikTok orúkọ tá à ń jẹ́ Facebook náà là ń jẹ́ bí gbogbo ẹ̀ Òrìṣàtọ́lá Ifágbéoró Herbal Medicine Limited ẹ subscribe sórí YouTube ẹ rẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ kọ́ ń bẹ́ẹ̀ nọ́mbà tẹ́ pè mí sílẹ̀ kan sí 08030456383 08030456383 ọ̀sẹ̀ Edward ń bẹ fún ọ tán lálàkàlà tí gbogbo ẹ̀ dàrú tán lóògùn ṣiṣẹ́ fún ọ ọ̀wá tí rówó ṣiṣẹ́ ńlá 50,000 lọ́sẹ̀ Edward ọ̀ ń tajà ọjà rẹ̀ ọlọ́dédé 50,000 lọ́sẹ̀ ìtajà gbogbo ẹ̀ tí ẹ̀ wá rí àwọn àgbàlagbà ń dà ọ́ láàmú ọ̀sẹ̀ ìtajà ọ̀sẹ̀ àwọn àgbàlagbà 50,000 ni ọ̀sẹ̀ mo fẹ́ là 500,000 ọ̀sẹ̀ ajé ń bẹ àwọn oṣólẹ̀ tó kàǹkà ń bẹ lóríṣiríṣi báwọn sẹ́tìyàn fi ń rìn nǹkan gidi ṣe inú ayé nígbà wípé ìlú Ìlọrin ni mo wà ẹni ìwé àtẹ bá ti sọ̀kalẹ̀ ńlú Ìlọrin ẹ sọ fọlọ́kọ̀ tí ń gbé yín bọ̀ wá pé last bus stop lẹ́ ń lọ o ẹ sọ fún pé last bus stop lẹ́ ń lọ ẹ wá sọ̀kalẹ̀ ńlú Ìlọrin ẹ wá gbọ́kadà ẹ lẹ́ ń lọ ilé epo Ibrolac lágbó ọba ẹ bá wá ti dé ilé epo Ibrolac ní àgbó ọba ilé epo Ibrolac ẹ bá ti débẹ̀ ẹ wá béèrè junction Olú guest house ṣẹ́ni junction Olú guest house ẹ bí òpónà méjì sí ilé epo yẹn ni ẹ wà rí signboard mi bẹ́ẹ̀ Òrìṣàtọ́lá Ifágbéoró Herbal Medicine Limited níbi tí signboard mi wà yẹn níbi junction Olú guest house yẹn fọganáísà kan mẹ́mbẹ́ orúkọ fọgá yẹn Alhaji Hasan Ọmọdé lọ́dọ̀ fọganáísà yẹn ẹ bẹ̀rẹ̀ ilé Ifágbéoró ọmọ Òrìṣàtọ́lá àpèsèṣègùn àgbáyé àní dààmú àní ṣàìsàn ẹ má jẹ́ àsùn béèyàn bá ti sùn yóò máa sùn béèyàn bá ti sùn yóò rí nǹkan gidi ṣe torí tá a bá ti jó tán báyìí tá a lọ máa fi ọtí sinapu ló láàárọ̀ bó o ṣe fomi lò náà yóò ṣiṣẹ́ bó o fẹ́ kọ́ ló yóò ṣiṣẹ́ ó rí wípé o ò nílò jáde láàárọ̀ bí o ṣe mọ ní ọmọkọ ọmọ gbọpẹ́ ẹ like ẹ share ẹ comment ire o ire gbàngbà.